sọ wípé alhamdulillah. alhamdulillah. káwé lẹ́ẹ̀kan sí ká ní alhamdulillah. alhamdulillah. ká sọ wípé alhamdulillah rabbil alamin. alhamdulillah rabbil alamin. mo kí àlùfáà wa Sulaiman ọkọ ìyàwó Muslihuddin ẹlẹ́kùnrin bá ń pè wọ́n wà bọ̀ ní àyè. bákan náà ìyàwó Ọláomi Mansurat wọ́n tẹ̀lé wájú kò ní wọ́n má jókòó ní wọ́n wájú kò báyìí. káwọn náà máa bọ̀ báyìí. wọ́n fẹ́ yá wọn níbí ìníṣẹ́jú méjì àti ìníṣẹ́jú méjì kẹ́lẹ́ gbọ́rọ̀ tá a bá wọn sọ. wàyà rabbi zawwijni bizati muhasini wa'aqibuha badran idha hiya aqbalat. wàyà rabbi zawwijni بأحسن زوجتي تقر بها عيني تطيب بها قلبي. ọkọ ìyàwó Alhaji Muslihuddin ó kú bọ́tà níwájú lọ fẹ́ kẹ́ ẹ̀ dáadáa. لكل إنسان يومه وللعروس اليوم. Allah gbogbo èèyàn ní máa lọ́jọ́ tiẹ̀ àmọ́jọ́ òní ọkọ ìyàwó ló lónìí. ọkọ ìyàwó ló ní. Allah. lánàá ìyàwó ló ní àná àtọjọ́ sẹ́yìn tẹ́yìn jọ ń bára yín sọ̀rọ̀ ìyàwó ló ní. Allah. lónìí ìtẹ́tí wájú yìí ọkọ ló lónìí. Al-arus 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 ọkọ ìyàwó mo kí í púpọ̀. ọkọ ìyàwó púpọ̀. mo tún wá kí alájà wa Ọláomi Mansurat. ìkíní kejì ní ọlọ́dún ọlágbàríkà. àmín. ẹ bá dọ́gbọ́n sún àga ìyàwó síwájú díẹ̀ kó ṣe déédéé tọkọ. kí ọkọ ìyàwó wá kọ́wọ́ kó nu agbára ẹ wá yín láti. ẹ wá kọ́wọ́ sínú agbára. ẹ wà fẹ̀yìntì. wàyà rabbi zawwijni bí ahsani zawjati. àdúrà lèyàn máa ń ṣe. àkúrò bí ha. ó kí àwọn bàbá wa ní kálẹ̀. àìní tàtí bí ha qalbi. àwọn bàbá wa mudirul markaz. الشيخ العلامة الفضيلة فريد عصره المبجل المكرم أكرمكم الله المكرم مكرم للناس أو للناس ومكرم عند الناس. الله. bàbá tó dáa bàbá ẹni ọ̀gbọ̀n bàbá ẹni Òṣogbo àbí bàbá ẹni ayé ọ̀wọ̀ nìkan kọ́ nílùú ìlú náà l'Òṣogbo a ní àwọn ẹni ọ̀wọ̀ àwọn ẹni Òṣogbo ìyẹn wà l'Òṣogbo. bàbá wa Fadilatu Sheikh Muhammad Mikail sanwẹ́wẹ́ àbí wọ́n ní bàbá ní tábà sá tó bá wúwo kò ní kárí tábà sanwẹ́wẹ́ yóò kárí. tó Fadilatu Sheikh bàbá wa Abdul Karim sanwẹ́wẹ́ ọlọ́mùbá kẹwọn láti kíyàmù. àmín. àmín. ọlọ́mùbá ṣe kí ìsinmi fún wọn. àmín. màláìkà ti ké òkú ọlọ́mọsábà yẹn ti wọn. nínú kẹni wọn wà ó dá wa lójú bẹ́ẹ̀ ọlọ́sàdínkù kẹwọn láti kíyàmù. àmín. ìbò tí wọ́n fi sílẹ̀ ọlọ́mọdé ọba jẹ́. àmín. la hawla wala quwwata. illa billahil aliyyil azim. ilé kéwu wa ọlọ́mọdé ọba jẹ́. àmín. àdùbárùkà tó pọ̀ ọlọ́run kò fi síbẹ̀. àmín. gbogbo kí wọ́n máa ti bí lọ Saudi ọlọ́run bá ṣe bẹ́ẹ̀. àmín. wọ́n máa ti bí lọ Cairo ọlọ́run bá ṣe bẹ́ẹ̀. àmín. wọ́n máa ti bí lọ Madina ọlọ́run bá ṣe bẹ́ẹ̀. àmín. ولا إله إلا الله آمين. ولا محمد رسول صلى الله الله عليه وسلم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. wọ́n wá kí ọ̀gá mi tí wọ́n jẹ́
tí wọ́n jẹ́. عن المصطفى لا تسأل وابصر أئمة كنا معا على طول. الله lárúbá aṣọ pé على طول. ó ti pẹ́ ọlọ́run bá wà pẹ̀lú. آمين ọlọ́run má jẹ́ ó bàjẹ́. mo kí bàbá wa àgbà mo kí bàbá wa lóròkì honorable ọlọ́run bá ṣe dáadáa. لما نالوا به صوب ما صوب ọlọ́run bá dúró tì í. آمين bàbá wa naibul imam láti Ọ̀fà أوفا ọlọ́run bá wà pẹ̀lú yín. آمين ẹ bá kí bàbá wa ìmáàmù Ọ̀fà ẹni wọ́n kú sẹ́. ẹ bá kí bàbá wa Sheikh Sali Afẹ́lẹ́yẹ ẹni wọ́n kú sẹ́. ẹ bá wa kí bàbá wa fúnra ẹ ẹni wọ́n kú sẹ́. ẹ bá kí bàbá wa ní ọba jáàmù Sheikh Búlàlà ẹ bá kí wọn ẹni wọ́n kú sẹ́ ọlọ́run tó bàjẹ́. آمين kí àwọn àlùfáà wa ọlọ́run sábà dúró tì í. آمين wàlá la ilaha illallah آمين Muhammadu Rasulullah. صلى الله عليه وسلم ó kí àwọn àdúlé ọkọ ẹ sọ pé Allahu Akbar. الله àdúlé أكبر ọkọdà ẹ ṣe báyọ̀ ní Allahu Akbar. الله أكبر àwọn àdúlé ìyàwó ẹ ní Allahu Akbar. الله أكبر ṣé ẹni kọ́lá ń kó àwọn lẹ́jọ́ òní kọ́lá ń kó kó ajáde báyìí lóṣù kan sísè àlejò báyìí àwọn àlejò báyìí àná ni wàlímà àkọ́kọ́ tí ń kọ̀kọ́ lọ àti lọ́ọ́ ṣèyàwó lábẹ́lé ṣùgbọ́n wàlímà ò ṣe é ṣe lábẹ́lé nínú COVID-19 náà ní mẹ́ta ní pálọ̀ ní àtúnlọ́ṣe ṣùgbọ́n wàlímà kò ṣe é ṣe lábẹ́lé ní nọ́mbà 1 tí ń kọ̀kọ́ lọ. ṣe lábẹ́lé ọba tó kú ajáde láyọ̀ iye èèyàn tí ó kú kúkú ní kú ẹni tí ò ní kú kò ní kú gbogbo àtúntò lọ tí wọ́n bá COVID-19 lọ ọlọ́run bá kẹ́ wọn آمين ọlọ́run bá gbè wọ́n آمين nígbà tẹ́lẹ̀ kan sọ pé irọ́ ni kò sí ti jẹ́ COVID-19 wọ́n ní akọ ọba ní oníṣẹ́ akọ ọba náà dáa kó mú yẹn abo ọba àtàkọ ọba èwo ló dáa kó èwo ló dá kó mú yanu méjèèjì kó mú yẹn الله ọlọ́run wọlé àdébùwà Muhammad صلى الله عليه وسلم ọlọ́run bá ká kúrò nílẹ̀ آمين wọ́n ní ká má tọwọ́ bọ ẹnu ẹ má jẹ́ àtọ́ bọ̀ ọ́ كما توقع àdéhùn ànábì Muhammad صلى الله عليه وسلم tó sọ̀rọ̀ nípa rẹ̀ níbẹ̀ wọ́n ní ẹ má tọ́ bọ imú ẹ má jẹ́ àtọ́ bọ̀ ọ́ كما توقع wọ́n ní ẹ má tọwọ́ bọ ojú ẹ má jẹ́ àtọwọ́ bọ omi kan péré làkú tí wọ́n pè ní pure water nígbà tó mi wọ́n bá jáde lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta ọ̀tọ̀ ní tí wọ́n bá jáde الله omi tí ó jáde lẹ́nu is colourless and is tasteless bẹ́ẹ̀ bá tọwọ́ kò dùn níta bá fi ibẹ̀ ní adùn ẹ̀ tẹ́ bá fi tó koro bẹ́ẹ̀ yóò koro omi àwọn ó koro tẹ́ bá fi tó dùn síbẹ̀ omi àwọn ó dùn الله tẹ́ ẹ̀ bá wá fi nǹkan kan síbẹ̀ yóò wá dàbí ásíìdì ní tó kónu sáísáí. الله ẹlẹ́ẹ̀kejì wọ́n yẹ́ wọ́n sọ ọ̀wọ́ imú ànábì ní tí kálukú yìí bá ti jí ànábì ní bọ́ọ̀lì yìí wà tó ìhàrà ànábì ní kọ́ fọ imú ẹ̀ ó di ọmọ lẹ́ à ń yẹ ṣàìtọ́ọ̀n yẹbi ètò tó ń fẹ́ ìṣó الله ànábì ní ẹ̀sùn inú òun ni máa ń sùn صلى الله عليه وسلم ilẹ̀ yóò ti jí yóò ṣe ojú ọ̀dà síbẹ̀ omi ojú òun a máa ní ṣúgà níjọ́ míì ọlọ́mọ pa wá lẹ́sìn. آمين àtẹkùn ayọ̀ àtẹkùn ìbànújẹ́ méjèèjì tómi bá ti jáde lójú ó máa ń dùn ní. tómi méjèèjì bá papọ̀ lọ́wọ́ wọn á ní ẹ lọ fọwọ́ yín mùsùlùmí ló ti ní ìyẹn márùn làwọn fọwọ́ lójúmọ́ àá sì fọ ẹ̀kọ́ kan níbi ìrún àá fọ lẹ́ẹ̀mẹ́ta الله àá fọ nígbà mẹ́ta ọlọ́run wọlé alẹ́ wa Muhammad صلى الله عليه èyí tó وسلم dáyé yìí tó lù wá ń ka kúrò báyìí ọlọ́run bá ka kúrò tó آمين ọlọ́run ti sẹ́lá Muhammad. صلى الله عليه àwọn وسلم àkànníṣẹ́ bí ṣe ń ṣe èkó ní ṣe ń ṣàwà ní kò lè ṣàwà bẹ́ẹ̀ temperature ọ̀dọ̀ wọn ti lágbára jù Ó lágbára èyí tí púpọ̀. wọ́n ń lò lómi lóòrùn ní kí ni ó ti lágbára jù Ti lágbára jù. títà wáyé ó ti sẹ̀rẹ̀ díẹ̀ الله tó kò lè mú àwa bíi kọ́lí الله kò lè mú wa bíi kọ́lí yóò máa wọ̀ lọ́wọ́ bíi kọ́lí tí bí adìyẹ tí wọ́n máa gbọ̀n ọ̀tọ̀ ní o àmọ́ bí ò sí o àmì ọlọ́run ní o ìyẹn ni wọ́n ń pè ní táànà màánẹ́tù ànábì ti jẹ́ oyè wáyé pinnu tó bá ti dìgbẹ̀yìn ìgbà ọlọ́run ó fi táànà àjàkálẹ̀ àrùn bíi mọ́kànlélógún
mọ́kànlélógójì 41 ọlọ́run fún lélẹ̀ yóò àmọ́ jáde lẹ́yọ kọ̀ọ̀kan ọ̀kan nínú ẹ̀ ọlọ́mọdé ọkàn wà láéláé. Àmín. wàlá hawla wàlá quwwata. illa billahi al-azim. ọkọ ìyàwó mo ti kídìlé kìíní kídìlé kejì àdúrà tá a máa ṣe ya rabbi zawwijni. wa ya rabbi zawwijni bizati mahasini wa aqibuha badiran idha hiya aqbalat. ó kí gbogbo àwọn àlùfáà ọlọ́mọṣẹ́ àbáwá kí. Amina. ọkọ ìyàwó ajiwa Muslihuddin. Ajiwa Muslihuddin. ọlọ́mọba wà pẹ̀lú yín. Amina. ìyàwó fífẹ́ à ń ṣe ìyàwó ní ìyàwó là ń ṣe báyìí. ìdílé kìíní ìdílé kejì àwọn àlùfáà àwọn òjòkó lẹ̀ à ń ṣe ìyàwó nù. ìyàwó là ń ṣe báyìí. ṣùgbọ́n ẹ̀yin Alhaji Muslihuddin ẹ̀yin fẹ́ ìyàwó ni o ẹ̀fẹ́ ìyàwó ni o ẹ̀yin ò ṣe ìyàwó nǹkan àwa ti jẹun tá àwa ti parí àti ṣe ìyàwó. àti ṣe ìyàwó nù. ṣùgbọ́n ẹ̀yin ẹ̀ ń fẹ́ ìyàwó. ìyàwó náà ní ọkọ lónìí kò sí ìyàwó lónìí o kì í ṣayẹyẹ yìí kì í ṣe tí wọ́n wò nù kì í ṣe tí wọ́n ní lórí ọkọ nù ọgọ́rùn-ún ẹ̀yin ẹran tíṣu ẹ̀ bá gbàgbà bí gbogbo ẹ̀ náà nù àwa là á pè là á jẹ́ àpò ráìsì gbogbo ẹ̀ náà àwọn káwé èèyàn là á jẹ́ ṣùgbọ́n tí ń bẹ níbi ìyàwó fífẹ́ mọ̀nísítà kan à ní kúmọ̀lùbà à fáìlì yàtọ̀ sáwọ́ àwọn ọmọ ànábì ṣọ́ráì ọmọbìnrin méjì ló bí ọwọ́ ànáwó ó ní ká lọlé wà lọ bá bàbá mi ànábì ṣọ́ráì ó sọ fún jọ́nà náà pé yóò da ẹran fún odidi ọdún mẹ́wàá ìyẹn ní àwọn gàmbàrí àti díẹ̀ nínú àwọn Fúlàní wọ́n ń ṣe làárọ̀ yìí. bẹ́ẹ̀ni ọba ń fẹ́yàwó lọ́dọ̀ wọ́n nà ní ọ̀pá. ìwọ ọgọ́rùn-ún ọdún láti kó ìgbà wọn gún nígbà pé débi lágbájá ṣe kí n bá mọ̀ nínú. à ń tà máa sanwó sí nìyẹn. oníṣèlú ìsìlámù ọ̀yọ̀dà fún ìdílé kìíní àti ìdílé kejì tí Kùránì sọ pé ìnì kí tuntun mo ṣe pààkì bẹ́ẹ̀ ni ìgbà fàfún. فابوها حكما من أهله وحكما من أهلها. ọ̀rọ̀ tí ìtú ọ̀rọ̀ tí ìyàwó wa sọ fún ìdílé ọkọ rẹ̀ ẹ bá ní ẹ túká àbá wa sọ fún bàbá rẹ̀ ọ̀rọ̀ tí ìtọ́ mú ẹ ṣe wàhálà ìjókòó yìí tí a jókòó yìí kì í ṣe lásán fábùwà tó wá kà mọ́ ẹ ṣe wàhálà ẹ rìn àwọn ẹ parí ìjà ọkọ àti àwọn kan yìí àwọn bàbá ọkọ tó jẹ́ baálé ṣe wọ́n gbàdá wọ́n á nù ọmọ tẹ́ tó ń wọ́n ṣe mú à tàbí èjì ló ṣe wọ́n sì àgẹ̀rẹ̀ wàhálà ìwọ ni wọ́n gbé kalẹ̀ ńjọ́nà ní bàbá ọkọ ìwọ ni wọ́n gbé kalẹ̀ ńjọ́nà ní ìyá ọkọ ìwọ tó gbé kalẹ̀ ní ìyá ọkọ bàbá ọkọ ìwọ tó ṣe wàhálà òórùn ẹjọ́ rò dáadáa wọ́n wọ́n sọ tuntun wá bí nìkan òórùn ẹjọ́ kan torí bí wọ́n ṣe ń ní ọkọ ń jọ òun yàtọ̀ sísìn ó ti yàtọ̀ sísìn bí ìsìláàmù ṣe wú ide tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ń jọ òun ó yàtọ̀ sísìn ìyàwó ń ṣe tinú ẹ̀ let us be frank ẹjẹ aṣọ tọrọ nù ayé ìyàwó ń ṣe tí bẹ́ẹ̀ tó bá fi bọ yọ ọkọ náà ṣe tó wù tó náà bá ti níyàwó tó sẹbẹsẹ ayé ká fẹ́ wọn máa lò ó ọkọ ń ṣe tó wù máa wọlé anytime mọ wọlé anytime nígbà tí ìyàwó rẹ nígbà kan wà ní bàbá ẹ tí máa ń jáde lọ́sọ̀ fún bàbá rẹ ìgbẹ́ lórí ọdún láì yóò wà ní táìmù tí ó délé yóò sì bá bàbá rẹ àtìyá rẹ nínú ilé ìwọ tó wà fi ṣe bàbá àtìyá ọwọ́ adélé àgọ́ méjìlá àbọ̀ lórí ṣé tó bá lọ sí ìwọ̀n iṣẹ́ wa o torí kò ní dùn lára rẹ dùnú tó ti pààrọ̀ lára bàbá rẹ àti ìyá rẹ tó pààrọ̀ ẹ̀ sí ẹ lára ọwọ́ àrò kó wọn ó rí lára rẹ ó kó yóò ní orí ó ti sùn ọ̀dà kan tó dé ó ti sùn ó ti lálàá kó tó dé. wa ya rabbi zawwijni bizati muhasini. àdúrà tí ọkọ ìyàwó ṣe ń jọ àtàwọn ìdílé míì tí ó tò mọ́ lóòótọ́ Suratu Talaq níbẹ̀ máa kọ̀ hàn. bẹ́ẹ̀ pé tí wàhálà bá dé ẹ̀fẹ̀ ra yín lẹ̀. àmọ́ gbogbo tó dé láàyè just common sense ó ní ìyẹn ẹ̀ ọ̀rọ̀ tí ò tó nǹkan ó bú mi wá bú ìyá mi ó bú mi wá bú bàbá mi. nílé ọkọ wọ́n máa fi panu ní ọkọ tó
tó bá ní àwàdà lẹ́nu yìí máa ń fi ọ̀gbẹ́ mi àti bàbá rẹ̀ ọ̀rẹ́ mi wá pọ̀ yẹ kó dìyà. kò tí ì lọ́dọ̀ dìjà. ìyàwó lẹ́nu pé kò lọ pé bàbá mi pa yóò wà lọ owó ẹjọ́ bá yọ̀ lọ fún bàbá rẹ̀. bàbá rẹ̀ wà sọ pé sẹ́mi torí ọ̀sán láì dá fún bàbá rẹ̀ kò ní sọ létí dára pé sáwàdà. wọ́n sì ń sáwàdà ni yóò bá bàbá rẹ̀. yóò bá bàbá rẹ̀ kò ní túmọ̀ ẹgbẹ́ mi àti bàbá rẹ̀ kò ní túmọ̀ Allahu akbar. àwọn ọ̀rọ̀ tí ò ní túmọ̀ rárá. فبعثوا حكما من آله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبعثوا حكما آلهة فإن خفتم الشقاق بينهما فبعثوا حكما من آله وحكما من آلهة إن يريد إصلاحا يوفق الله بينهما èyí náà ló lù ká àkọ́kọ́ ìdọ́fà èyí náà ló yẹ. yúrò pípì wọ́ọ̀rù bẹ́ẹ̀ ní ma. ọlọ́run ti ṣe ìpín ọ̀wọ̀ ní máa ń wá ìdílé kìíní ọkọ ìyàwó gbogbo ọkọ ìyàwó tí ń bẹ ń bì ẹgbẹ́ wọn níyàwó lé kọ́nà wọ́n kiri. gbàyìn tẹ́tí joint team yẹn náwó kárí yìí. ẹ̀ṣọ́ mo ti gbé wúrú 55 years lára ọ̀sẹ̀ wẹ́ẹ̀dì kan ní kiri oríta bẹ̀rù lánàá 5 years ń lọ́kọ̀ ìyàwó lára ọ̀sẹ̀ mẹ́rin ní sàdíàkì lánàá 5 years polisi ọba ti pẹ́ kó tó mari kan wá fẹ́ mari ní èjì kan tó yẹ kó serious tí ẹ̀ lọ serious báyìí kó serious náà ẹ̀yin sì lẹ àwọn ọkùnrin náà bá tàwọn obìnrin ìjẹ́ káàdé gómìnà bá ti bímọ kan tó bímọ méjì àfẹ́ mọ́ alálùbáríkà sí ni alálùbáríkà sí ẹ bá ti bímọ méjì ìyá ọmọ mélòó ni àdíyá bí fún Ànábì Muhammad àbí ó bí ọmọ mẹ́fà àbí Maria tó kìbìtì ẹrúbìnrin òun bímọ keje fún Ànábì Muhammad ẹrú ni àkọ́kọ́ ní adélébọ̀ ní àkọ́kọ́ ó ti ní ọkọ méjì ọkọ àkọ́kọ́ rẹ̀ Abu Ubayda ọkọ kejì ẹ̀ Abu Hala ọkọ kẹta lòdìsánlá Muhammad sallallahu alaihi wasallam ọkọ àwọn àti ọkọ àṣàrà tí ò sí Islam tó takò débi bẹ́ẹ̀ ni ìjọba kékulú alákọ̀ọ́fọ́ kúkò ní ipa káńsọ̀ bẹ́ẹ̀ fi ẹjẹ́ tó dàbàtì àlàfo. káwọ bí a yóò bá a bí ó ní bá. bí ara mu náà ló ń yẹrí nìyẹn ẹnìkan ló ń lára sáà bá kan ó láàbá wà nínú àìsàn tó lágbára wà lọ túmọ̀ ẹ̀ fún. ó wá bẹ́ẹ̀ lọ́wọ́ mi ó ní ṣe kí n tu fún àdúgbò ní tú o torí àlá lọ́wọ́ fi gbá ànábì ọlọ́run kan dìde. ànábì Yusuf torí àlá ni pé tètè bá rí nǹkan lójú ẹ̀sọ́ fẹ́ lòmíì ẹni ẹ bá rí sí ẹ̀sọ́ fún ẹ̀sàdúà kàbúrò ọmọdé ẹ̀yin ọkùnrin ẹ̀ mari. ẹ̀rì mari. yọ̀rọ̀ pé nǹkan yìí náà bínú lé. nǹkan bínú lé. ntẹ́ bínú lé. ọmọ márùn ni. ọmọ márùn ni o. ọkùnrin kan. ìyá rẹ̀ nìkan lẹ́yìn fẹ́. ìyá rẹ̀ nìkan lẹ́sìn fẹ́. iye ọkùnrin tí ó wáyé iye ọkùnrin tí ó wáyé tí ó darí ayé ọlọ́run tó ti lé ní wá ń dé wá kù lọ́dọọdún ọlọ́run ní wàá kù lọ́dọọdún ní wàá kù lọ́dọọdún bẹ́ẹ̀ ni ní wàá kù ní wàá pọ̀ nítorí kéde ọlọ́run tí ìka ìsìlámù kó lẹ̀ wọ́n tọ́lọ̀ bá gbé ìsìlámù kó lẹ̀ tán ọkùnrin kan yóò máa fi àádọ́ta obìnrin 1/50 ratio 1:50 ratio 1:50 níjọ́ àwọn èèyàn ti kọ́ ní ìsìn kálukú múra sí wẹ́dì yẹn obìnrin tí ń lọ sí ìyàwó kẹta ni àmúra sí ìlú ìka àṣẹ lánàá ìwẹ́dì ìyàwó kẹrin ni wọn múra sí tá a ṣe gbogbo ẹ̀ náà tí gbogbo ẹ̀ dùn tó ló. tó lárin dáadáa. Allahu Akbar. inú mi dẹ́dùn fáwọn ẹ̀yà wa wọn ò bí mọ́rẹ́rẹ́rẹ́ mọ́tò wọn ti fún ilé àyàtì níyàwó mi. ìyàwó kan ò lè bí léje kò lè bí mẹ́jọ mọ́ wọn ò lè bí bí mẹ́ta bí méjì bí mẹ́rin yóò wá bí léjì yóò bí kan yóò wá sọ wáyé pé òun ò lè tọ́ tán mo ní irú yẹn ò lè tọ́ tán àwọn onímọ̀ adáṣà káàdì wọ́n lọ́wọ́ kan ní àmọ́ lọ́wọ́ ẹyọ kan tó yóò lè tọ́ tán bẹ́ẹ̀ ẹni tí ò lè dìde
tí ò gbọ́rọ̀ tí ò lajú tí ò rína kò sì mọ tó wá ṣe láyé èdè yóò lè tọ́tẹ́ nù ẹyọ kan yẹn ti tó fún yẹn títí tó wé dàgbà ní tí wọ́n ṣe nù. ẹ̀yin bàbá wa ẹ tó tu lóòótọ́ cut your clothes according to your size ṣùgbọ́n náà wọ́n sọ pé kọ́kùnrin kò lazy láti lẹ̀. dandan ká ní kàtà. yúgìlì lọ́ọ̀hún kúlà ní sàkì tó bá pẹ́ pẹ́ẹ́pẹ́ ìtòrí tọ́lọ́ ló fi ṣe ọlọ́wọ́ padà rọ lọ́rọ̀ ọlọ́wọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ yọ̀rọ̀ àwọn ẹ̀ lọ́rọ̀ náà àwọn kéékèèké tí wọ́n lówó ní ìsìnkú olówó lọ́jọ́ àná àwọn ọmọ tí ń bá èèyàn pupa àwọn pupa ni wọ́n bá wọn sọ̀rọ̀ àwọn ọmọ bẹ́nẹ́fìtì èèyàn pupa ni. àwọn ọmọ bẹ́nẹ́fìtì àtọ́mọkùnrin. wọ́n bẹ́ẹ̀ kú sọ̀rọ̀ mọ́ èèyàn pupa wọ́n bá sọ̀rọ̀ àti wọ́n lọ́jọ́ àná ọkọ̀ tó bá jì jù ní ìsìn àwọn tí ń bẹ́ẹ̀ kó sọ̀rọ̀ ọjọ́ orí wọn bóyá ló tó wáyé àti gíga ọgbà yóò kí ni lọ́ọ̀hún kó làmì ìsàkàtì ọkọ ìyàwó alájà. wàyà rábì zàwíkìní bìzọ́ọ̀tì mọ́hásìní. bí ẹ bá wá mọ̀ sí ẹgbẹ́ ni obìnrin kọ́kẹ́ obìnrin lè ṣe tó wù ú sọ́kọ ẹ̀. advice ká fún yàwó ni wọ́n ṣe tó wù ọ́ sáwọn ará ilé ọkọ rẹ àwọn ọmọ ọlọ́kàá o lè ṣe tó bá wù ọ́ àǹtọ́rẹ́ tó bá jà tó bá ṣe tó wù ọ́ sọ́kọ rẹ ìyẹn fine àǹtí ọ̀parí ẹ̀ nu àwọn ìdílé ọkọ tó bá wá mú ọ bọ́ ọ bá ṣe tí ọ̀dà sọ́kọ wọ́n parí ẹ̀ bọ́ ọ bá ṣe tí ọ̀dà sọ́kọ wàhálà lè dé o wàhálà lè dé èèyàn kan ní kọ́yẹ̀ tẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ yọ ọkọ̀ èèyàn kan sì ní fẹ́rẹ́ èèyàn tẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ yọ ọkọ̀ tì wọ́n ní àmọ́ ga tóbi nílé bàbá yẹn kábàtì délé ọkọ àgbà kékeré ìyẹn ti kékeré ìyàwó kékeré ọkọ lóòótọ́ agbára tóbi nílé ọkọ ni kò bímọ bẹ̀ bó wà tọkọ rẹ̀ bá jà kọ́kọ́ lè tiẹ̀ fẹ́ràn rẹ̀ yọ fẹ́ràn àwọn ọmọ fẹ́ràn àwọn ọmọ bògájẹ̀ táwọn ọmọ bá ti jẹ ọkọ tí wọ́n mọ fìlà jẹ̀ báyìí wọ́n mọ sẹ́ kó sáso wọ́n sì lè jókòó àbí wọ́n sì dúdú níwọ̀n bá ọkọ yóò láìkí wọn gan àdáwò tọ́lọ̀ bá wọ ọkùnrin kó ti lè wà á tóbi tó àlébímọ àbí àlébímọ. àlébímọ ikọ̀ ẹlòmí aláhà àtàwọn olórí. sí àlébímọ aláàjì ìyẹ̀kẹ́ yóò bí fún kó àlébí ìtọ́jú ẹ̀ ìyẹ̀kẹ́ yóò bí ìtọ́jú ẹ̀ fún. ẹ̀wọ̀n ni àwọn Yorùbá wà fún exaggerate àá ṣe mùjámálà fún àfi bí bàbá rẹ̀ bí ìgbà tí bàbá rẹ̀ pọ̀ báyìí kó ṣe họ́ báyìí tó gba olóyún ṣùgbọ́n tí máa ń jọrú ẹ̀ ó ní ọ̀tún làwọn tí ìfẹ́ bá ti pọ̀ jù kọ́ lágbára láyé ìdílé ọkọ ẹ dákun ẹ mọ ìdílé ìfìyàwó. ìdílé ọkọ àìrí láì fi ìyàwó. láì fi ìyàwó kó lè bí tí ọmọ jọ yín o. kó lè bí tí ó jọ yín. kó lè bí tí ó jọ yín kó lè bí tí ó jọ ọmọ yín. àìrí láì fi ìyàwó tọ́lá wa náà ní láì fi tiwa. àwa náà lọ́mọbìnrin tí wọ́n á káàtì lọ bìkan wọn ò ní láì fi rẹ̀ lọ lójú ọmọ gbọ́n wọn. tọ́lá ti rí àbẹ̀wò ti lè padà sọ́dọ̀ yìí. ó ti padà. àìrí láì fi ìyàwó. ìyàwó. ó tiẹ̀ ní gbéraga kí ni máa ń ṣe. ìyàwó. ntòbìnrin máa ń nílé ọkọ olùtẹ̀ríba. wọ́n àṣìta ṣe gbogbo ìgbà yìí. tẹ̀ríba. kódà mo preach débi pé kí o gbé ìyàwó mọ́tò ju lọ́pọlọ wọ́n bá ti ju lọ́pọlọ nǹkan ní ti kún. ní ti kún. tó bá ti mọ̀ tí ìlú ìdí sọ fún ọjà àkọ́dún ìlú ọ̀dà àjọ ọdún COVID-19. àlérò mọ́kàtà lọ kálukú wa wà lé. àwọn tí wọ́n bá ẹ̀ kọ́ àwọn ọlọ́pàá náà ojú kára wa wọ́n. ṣé kò tí ì dùn gan olóògbé wọn níbẹ̀ ó dùn gbogbo ara wa lé. gbogbo alágbádùn ẹ̀ gbogbo àwọn tí ò lọ pẹ̀rẹ̀ náà ẹran oko alájẹ́ lé lọ́dún. ẹran sọ wa tán ẹran sì sọ plọ́ọ̀sì. ẹran sọ plọ́ọ̀sì. ẹran náà wọ̀ jẹun ọdún kọ́ni wọ́n ní. náwó. tó ń bá wọn ní ìjẹ́ ẹ̀tọ́ ní ìjẹta. torí gbogbo wa lójú ara wa kọ̀ lábẹ́ àkẹ́kẹ́ tá à ń ṣe. àlérò mọ́kàtà lọ́dún tán. ẹni tí ò pẹ́rẹ́ jẹran dì sí. Allahu Akbar. ẹni tí ò pẹ́rẹ́ bí ìwọ náà ní. ọ̀yà rọ́bì zàwíjìní. ìyàwó láti wọ́n á sí ni. àwọn ọmọ míì tẹ bá bí obìnrin gbàgbọ́ ló pé gbogbo ọmọ gbọ́dọ̀ sin òun wọ́n gbọ́dọ̀ fẹ́ràn òun. àdánwò ni o tó o bá ti fẹ́ràn ọkọ rẹ gbogbo tí o bí ọ̀fẹ́ràn rẹ. nígbà bá ti yé ti ọkọ rẹ díẹ̀ ní ọ̀fẹ́ tiẹ̀. bàbá àwọn ọmọ oṣù mọ̀ yóò ní ẹ̀yìn ọmọ ìfún ìyá yìí rẹ̀ ìdájọ́ lọ́mọ nàka sí kọ̀ọ̀kan láì. èyí tó ti dá ọmọ tó ti dá ọmọ èyí fún ìyá yìí lẹ́yìn ọ̀jẹ̀ yóò jájẹ. ìyàwó
nínú àwọn òbí ní ìta ìtàbí wọn àwọn òbí ní ìta ìtàbí wọn wọ́n lọ dá àkọ́kọ́ àwọn olè kọ́mọ́ ìyá dìde sẹ́yìn náà bàrà náà kọ́kọ́ yẹn lè díẹ̀ kò lè díẹ̀ kìnìún kan gbogbo ẹni gbogbo kìnìún kan kẹta gbogbo bẹ́ẹ̀ obìnrin ló fẹ́ àwọn lọ́rùn bẹ́ẹ̀ ju gbọ́kùn lọ́mọ ẹ̀dá tó lẹ́nu báyìí lọ káwọn kan máa pàṣẹ fún wọn láwọn láìpẹ́ torí pé wọn ò ní láìpẹ́ ẹ̀ látara ọmọ wọn nínú ọmọ wọn ọkùnrin tí wọ́n bá ti ń da kúrò ní wọ́n kó bí ọmọ òní fẹ́ ìyàwó ìwàásù kan nìyẹn kí ọkọ ó lè díẹ̀ kọkọ ó tẹmẹ́kò lẹ́tù o lè díẹ̀ action náà ni kan kí àwọn láàárọ̀ gbogbo kó gbé kiri síbi ayé tá ló gbé kiri kọ́lá bẹ́ẹ̀ yẹ fẹ́ẹ́ lọ́kọ̀ ní mọ̀ pé wọ́n ní kótótó. mo rò pẹ́ lòmí ó sì mọ̀ káwọn òdú méjì lọ. ó mọ̀ káwọn òdú méjì lọ lulẹ̀ ọwọ́ ta ló gbé kiri síbi báyìí nìsín. tí ìyàwó sì ní pé tó ń ṣe ìjà ọ̀yà tì kúnlẹ̀. kúnlẹ̀ lẹ́ẹ̀kan náà. bọ́lá ti kúnlẹ̀ kí ọkọ pè é bẹ́ẹ̀ lọ́wọ́ ọ̀gá ọmọ rẹ̀ lé. bẹ́ẹ̀ lọ́wọ́ ìtọ́lá ń ṣe kì í ṣe ìtọ́lá béèrè lọ́wọ́ ṣẹ̀ríà ìsìlámù di oyè wà pé gómìnà bá kúrò lọ́wọ́ tọkọ rẹ̀ bá kú wọ́n ní alẹ́ ìhà àwọn tàkàṣà alẹ́ ìhà tàkàṣà gómìnà bá kúrò lọ́wọ́ tọkọ rẹ̀ bá kú kọ́ra ṣe kí ní kàlá yìí ọlọ́wọ́ dàbí tí ọkùnrin bá kúrò lọ́wọ́ tíyàwó rẹ̀ bá kú tí òsì lórí ààrẹ tó bá ṣe báyìí ìrún ládàá rẹ̀ nílé gómìnà ọlọ́yọ̀dá rẹ̀ gómìnà bá gbọ́ ọmọ lọ́wọ́ tí tọmọ bá lọ káì lórí ìrànwọ́ kọ́ sí ìdókù lọ lọ́kọ̀ọ́ ní ìyẹ̀wò alábàádì. òṣèlú bá dí lọ́dọ̀ ṣèlú àná. nínú ìsìlámù tí wọ́n láàrin obìnrin pé gómìnà bá máa ń lu ọmọ wa ẹ̀kọ́ ẹ̀bí ọmọ lọ́yọ́ yóò tún kí àwa jẹ́ nìyẹn tí ó lówó ní ọmọ wa lọ́fẹ́ ọmọ tẹ̀kọ́nù lásán. ọmọ tẹ̀kọ́nù ó wá lù ó sì lù ó wá lù ú ọmọ dá. etí kan sì bẹ̀rẹ̀ sí bọ́ kí ló dé. àwọn obìnrin ṣe bẹ́ẹ̀ o ṣe bẹ́ẹ̀ bàbá yìí wà láì sẹ́ni àwọn tí ń ṣe bẹ́ẹ̀ lórí. iná nìsa ṣayáàtìnù kòlíkínà lànà nàúdú bíláì ṣayáàtìnù. ọlọ́run torí kì wá ọkọ ìyàwó. iná nìsa. ọlọ́run ti dá ọkùnrin níbi tó lágbára ni níbi ọlọ́run ti dá obìnrin níbi tó lágbára ni tó lágbára àwọn méjèèjì. ibi wọn wọ́ọ̀rì ọlọ́run ti dá obìnrin. ó ní ayọ̀ ọ̀pọ̀ lójú obìnrin. ní kejì sẹ́mi ọ̀gbọ́dọ̀ pẹ̀lú ọ̀pọ̀ lórí rẹ̀ ibi ọkùnrin bá lọ lẹ́yìn. bí ọkùnrin ó tó kúkú káàkiri. iná nìsa. ilé ọmọ rẹ̀ wọ́n kọ́ 3 bedroom flat obìnrin yóò rò sọ yóò rò pé yóò rò gbogbo yóò wà máa dó yóò máa lọ bẹ̀. tí ọmọ ọkùnrin tó bá kọ́ ilé láti mo ní kí bàbá yóò ṣe bàbá yóò ní àpèjì sẹ́yìn tó àwọn òfin ọ̀làwọ̀ ìfúkú wá débi ìjọba orí òkú ìyá rẹ̀ jọ̀wọ́ débi náà ni ìtumọ̀ ìjọba kan ṣe. ẹ máa wo ilẹ̀ tí mo ti wù. lórí ìyá rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lórí iṣẹ́ ìwádìí kì í ṣe bàbá. iná nìsa ṣayáàtìnù kòlíkínà lànà wàkùnlùnà nàṣàní sọ́mà rayáhìnù. ìyàwó bàbá ti délé ẹ̀kọ́ tọkọ bá fún wa ní tọrọ yóò gbà ń gbà ń kà tó bá fún wa ní 1 million. àtẹwọ́. اللهم صل على سيدنا محمد آمين. وعلى آل سيدنا محمد وارحم وتهنئ على سيدنا محمد. bàbá ìyàwó ìyá ìyàwó ẹ̀dílé kan náà ẹ máa mú àdúrà fún àwọn bọ̀ wọ́n ti ṣe ẹ máa mú bọ̀ bá alẹ́ kan náà. تعرفنا بها إياه يا رب العالمين. ẹ máa mú àdúrà mi bọ̀ lẹ́ẹ̀kan náà bá الفاتحة. بسم الله الرحمن ẹ máa mú bọ̀ lẹ́ẹ̀kan náà bá àwọn. الحمد لله رب العالمين. gbogbo òdílé ọkọ gbogbo òdílé ìyàwó مالك يوم الدين. ẹ máa mọ́wọ́ mi bọ̀. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين.